can wait till 12 so that if like that. I'm just telling you. Because it was meant for 11. We have to beg other patients to hold on to 11 days. So now we have so much of time to stand now. Okay, that's Thank you very much. Good morning, or good morning, Nigeria. First and first, let me apologize. We are starting behind the scheduled time. The scheduled time for this broadcast should have been around 11, and we apologize for that. You are welcome to this special edition, a moment with Ọgbẹni Rauf Arẹgbẹṣọla, the program where we sit down, ask important questions, and get answers directly. Today, Thursday, July 30th, we are coming to you live across the Freedom Television Ominira, Unique FM 103.1, OSBC Radio and Television, Rave FM 91.7, and Crown FM 101.5. My name is Adeyinka Olagunju, and my co-host is good morning, Joshua. Ẹ káàárọ̀ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà kan rí tí wọ́n tún ti fìgbà kan rí jẹ́ mínísítà fọ́rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà Ọgbẹni Rauf Arẹgbẹṣọla gẹ́gẹ́ bí wọ́n ti ṣàgbékalẹ̀ ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lètò yìí ẹ dákun atọrọ gáfárà ó ti yẹ ká bẹ̀rẹ̀ bí aago 11 àmọ́ báyìí mo láyọ̀ láti sọ fún yín wípé Ọgbẹni Arẹgbẹṣọla gan ti kẹ̀tẹ̀fẹ̀ sórí àpèrè nínú ọ̀la ńlá wọn ẹjẹ́ tó ràn yín létí o wípé báyìí tí ń gbọ́ wa yìí ẹ̀ ń gbọ́ wa ní Rave 91.7 FM, Unique 103.1 FM, Crown 101.5 FM àti àwọn ìkànnì míì tó kù tó darapọ̀ mọ́ wa. Ẹ ṣeun o, yóò ju wa ṣe fún tòní Joshua ọmọ Adénípẹ̀kun ló kọ tèmi. Okay, thank you very much, Joshua. Our guest today is a man who needs a very little introduction. He served as the governor of Osun State from 2010 to 2018, and later served as Minister of Interior of the Federal Republic of Nigeria from 2019 to 2023. As governor, he championed the Osun development agenda, with initiatives including All Meal, All Yes, All Ambulance, and All Rail, while also implementing several interventions in education, infrastructure, healthcare, employment, and security. His administration, however, also faced its shares of controversies and 12 conversations, including modulated salaries, pensions, arrears, borrowing, and debts, and the school reclassification policy. Today, we will talk about all of it, the achievements, the criticisms, the lessons, and of course, the road ahead for Osun State. My name is Adeyinka Olagunju. Ladies and gentlemen, please welcome Ọgbẹni Rauf Arẹgbẹṣọla. Good morning, sir. Thank you very much for joining us on this broadcast, sir. Thank you. Ẹ ṣeun ntí Adéyínká sọ yìí lédè Gẹ̀ẹ́sì ó sọ̀rọ̀ nípa Ọgbẹni Arẹgbẹṣọla gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n nígbà kan rí fún sábìjì ọ̀tọ̀ọ̀tọ̀ ńgbà wọ́n kò wọ́n di mínísítà fọ́rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ ìṣèjọba olóògbé Muhammadu Buhari gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ nígbà wọ́n wà gẹ́gẹ́ bí gómìnà àgbékalẹ̀ onírúurú àwọn iṣẹ́ àkànṣe lélẹ́yìí tó jẹ́ pé nígbà ọ̀yá lágbọn owó oṣù òjòjò ṣògùn ètò ọrọ̀ ajé tó fi di wípé wọ́n dọ́gbọ́n sí kinní ọ̀hún tí wọ́n fi gbẹ́rù dákẹ̀sán gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n yí àtàwọn iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe onírúurú ìbẹnu àtẹ́lù ibi àwọn èèyàn ti ń gbóríyìn fún wọn gbogbo ẹ̀ lápẹ̀kẹ́lù nínú ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí eléyìí náà ni Yínká ṣẹ̀ṣẹ̀ sọ tán lédè fínrínfínté. Ẹ ṣeun o, ẹ máa bá wa lọ. All right, sir. Let's begin by taking you back to November 2010, sir, when you assumed your office as governor of Osun State. Let me ask this question. What were the 3 biggest challenges you met on ground, sir? There was no government there. There was no government. It meant a totally barren governance. That was just near declaration of governance and positions. All
said that. As a matter of fact, we came here well armed. We had developed a program that we called our path for consumer and we were quite conscious of the fact that by the years, the state had lacked serious governance. And human office was simply said about implementing our policies and programs. Every aspect of governance was missing and lacking. Ẹ ṣeun, ẹ jẹ́ mú lórí ètò ìṣèjọba yín gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà kan rí Ọgbẹni Arẹgbẹṣọla ẹ kú àtijọ́ inú wa dùn láti rí ara ò lè bí àjíǹde ara ọmọ jẹ ẹ jẹ́ tí bí ìbẹ̀rẹ̀ béèrè mi wọ́n pé níbẹ̀ fi wà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àgbékalẹ̀ onírúurú àwọn ètò tẹ́ ẹ ṣe ń gbà náà bẹ́ẹ̀ bá yọ lókèrè ní ìṣẹ̀tẹ̀ bá sọ pé ń ṣèpolongo ògùn fún ẹgbẹ́ òṣèlú tẹ́ wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ mọ́ nǹkan tí ń ṣe sàmọ́ sángúdù sọ́gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá náà kàn bẹnu àtẹ́lu àwọn àgbékalẹ̀ ètò yín ó ti bí ó tọ̀hún kódà àwọn òwòye kan lágbọn ètò òṣèlú gan wọ́n pé àgbékalẹ̀ ètò iléèwé tí àwọn ọmọ iléèwé ń wọṣọ kan náà nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n pé bí ìgbà tẹ́ káwọn obìnrin ẹ kó wọn lọ ilé ẹ̀kọ́ ọkùnrin ẹ káwọn ọkùnrin ẹ kó wọn lọ ilé ẹ̀kọ́ obìnrin ṣé ẹ rò pé gbogbo tí wọ́n ń bẹnu àtẹ́lù yìí wọ́n tún wá pé ń gbọ́ ọ̀yá ọ̀rọ̀ oṣù wọ́n pé pẹ̀lú bí nǹkan ti rí tọ́ sapá kan jẹ̀mọ́gbà náà ṣé ẹ rò wípé eléyìí ò ní máa ṣàkóbá fétò ìpolongo ètò ìdìbò sípò gómìnà ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun Ọ̀gbẹ́ni. ẹkú atótónu ẹ̀dẹ̀ kú olófin ń gbé àkọ́kọ́ mi ò tẹ̀ rí òótọ́ kankan níbi tẹ̀pẹ̀tẹ̀lù rẹpẹtẹ ọ̀rọ̀ mi fẹ́ pé ó fẹ́ sòtọ́ ìdìbò ní mo dé lọ́sùn tí gbogbo ara tí ó bì kò síbi tí mo ti yọ lọ́sùn yìí o ìbájẹ́ ìletò ìbájẹ́ ìjẹun lábẹ́ kékeré ìlú máa ń bọ́ títì nù tí wọ́n fẹ́ tí báwo lọ ṣe ṣe sí ibi ìgbóni ẹnikẹ́ni tó wà lórí àtẹ́ǹdì ìjọba kò ń ṣe a máa ń kọrin kan pé àfàìmọ̀ bóyá ní wọlé ló ń gbé tiwa ẹjọ́ bá lò wò mí pé ìjọba mi nígbà kan nínú kò ń ṣèyàn tó ń mí ẹni tó bá ń mí pé ó ń gba atẹ́gùn Ọlọ́run ó lè jẹ̀ lára ó dẹ̀ lójú ó ní ojú sára ó létí ó ní mọ́ ní gbogbo ẹ̀ ó jẹ́ èèyàn gidi a mọ̀ pé láì jẹ́ pé à ń ṣègbéraga ìjọba Ọ̀gbẹ́ni ìjọba ni o má jẹ́ nǹkan ẹ̀fọ́ fẹ́ sòtọ́ ìjọba ni o jẹ́ nǹkan má lè rán létí wọn ká ṣe àkọ́kọ́ pàtàkì àdéjọba sọ pé ní àárín ọgọ́rùn-ún ọjọ́ tàbá àdéjọba àgbà ẹgbẹ̀rún lọ́nà ogún àwọn ọmọ tí ò ríṣẹ́ ṣe rí mo lọ kírun mọ́ṣáláṣí kan nílògùn mo lọ kírun mọ́ṣáláṣí ìlògùn ní bí oṣù mẹ́fà tá a gbàjọba pàtàkì òun tán bàbá àpàtàkì kó ló fẹ́ rí mi ó lọ bá ìmáàmù àwọn ìmáàmù fẹ́ kó rí mi tí wọ́n rò pé tí n bá tó bẹ̀rẹ̀ kí kó rí mi wọ́n rí táyé wọ́n lọ́ mẹ́fà ní fẹ́ rí bàbá yẹn bàbá yẹn wá ní pé ohun tó ń fẹ́ rí mi fún ni pé ọmọ òun tó ti wà nílé fún ọdún mẹ́wàá tí ò rí nǹkan ṣe ó kàn lọ́jọ́ kan lẹ́yìn bí oṣù kan tá a gbàjọba ní oṣù pé oṣù mẹ́ta gbàjọba ló wá bá àwọn pé oṣù mẹ́ta gbàjọba ló wá bá àwọn pé ló wá fóun lówó pé òun gbowó oṣù wọ́n bẹ̀rẹ̀ pé ṣé oṣù rẹ̀ sí ń jáde tó ló ti rí iṣẹ́ tó ń ṣe lọ́dọ̀ pé ìjọba tó ẹ̀ṣẹ̀ dé yìí ló ṣètò ọ̀nà tó ń fi rí owó tó ń bàbá wò kò síbi tí wọ́n ti dárúkọ Arẹ́gbẹ́ lọ́sùn tílẹ̀ òjì rọ́tì òjì àgbà kò dẹ̀ sí ẹni tó ṣe ní Nàìjíríà o tábàlẹ̀ àgbáyé òjò sí ní ogun Áfíríkà yìí pé ìjọba fún gbàjọba ní àárín ọgọ́rùn-ún ọjọ́ ó dẹ̀ kó ọmọ ẹgbẹ̀rún lọ́nà ogún ọmọ tí wọ́n ríṣẹ́ ṣe ó kó wọn ṣiṣẹ́ lẹ́yìn tá a tó wá ṣe o àwọn ará ẹni tó ìlè bẹ̀rẹ̀ sí í ṣe báyìí pé àdúrà tàtẹ̀ ṣe tó ń sọ́ta kúrò wọ́n rẹ̀ tọ́lọ́ ní kí ó ṣerú ẹ̀ àbáṣọ iṣẹ́ ìjọba yẹn nìkan ṣoṣo ó dín olè jíjà kù láàrin ó dín ẹ̀fọ̀kànbalẹ̀ kúrò nù
ó wá da owó sí ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀ṣun. Kò sí ẹni tó ń tajà tó ń rajà lọ́sùn tí ò rí ṣe. Ní abala ètò ìjọba ṣe ìjọba ẹnìkan lóṣù ó yí ìlú padà. Kò wá ń ṣe nípa ọrọ̀ ajé nìkan, ó sọ wá jí gẹ́gẹ́ bí ènìyàn pé ọmọlúwàbí ni wá. Àwọn ọmọ tá a gbà yìí wọ́n ń gbálé, wọ́n ń gbáta, wọ́n ń túlù ṣe, wọ́n ń tó òdẹ ṣe. Wọ́n tó wá fọ́n jẹ́ kí a rí olùkọ́ ní àwọn iléèwé wa tí ó sáwọn olùkọ́. Àǹfààní tí Ọ̀ṣun rí lára OES àkàkà tó kọ́ ètò ìṣèjọba wa, àwọn tó lòdì sí ni àwọn tó jẹ́ pé wọ́n ti jókòó tí pé ìjọba làwọn máa jẹ. Lórí gbogbo àwọn tó dúró ní ká máa jẹjọba la mú oúnjẹ ìjọba tó wà lẹ́nu wọn lágbà kúrò la fún àwọn aráàlú. Báwo ni a gbé ètò ìfún àwọn ọmọ iléèwé lóúnjẹ tí ò sírú ẹ̀ rí ní orílẹ̀ Nàìjíríà, kò sírú ẹ̀ rí. Kí ẹgbẹ́ tó sílẹ̀ tẹ́lẹ̀ obìnrin káwà gbé kalẹ̀ ó kọjá àwọn tí ọ̀tẹ̀ ìfẹ́nu sọ. Ọmọ ń jẹ ni, ọmọ iléèwé wa wọ́n ń jẹ ni, wọ́n ń jẹja, wọ́n ń jẹun, wọ́n ń jẹun adìẹ, yẹn kọ́kọ́ wọ́n ń jèso lójoojúmọ́, èso ìgbàlódé àwọn olóyè agbọ́dọ̀ jẹ. Ètò ẹnìkan lóṣo ó jẹ́ kí àti lọ́lẹ̀wé gbogbo ohun wà. 1,000 lọ́mọ tó wà ní primary school, elementary school wà táwà ká àgbàjọba. Pátá máa bẹ̀rẹ̀ sí fún olóúnjẹ ó jump by 62% to 252,000. Tí school yẹn o, àwọn tó ń ta oúnjẹ ọjà ajé wọ́wọ́ gbogbo àwọn ọlọ́jà ìpínlẹ̀ Ọ̀ṣun. Inú Ọ̀ṣun láti ra oúnjẹ táwọn fún àwọn ilé. Ìkan láàrí pé lọ́ṣun ta lọ sọ́fà láti lọ kó ẹyin òtó lọ́ṣun. Ẹyin táwọn ọmọdé ẹ̀jẹ̀ òtó lọ́ṣun. Gbogbo ìlú ara tán kò sẹ́ ló tẹ̀yìn lọ́ṣun tó kú tàwọn. Ó ti kí la fẹ́ jẹ yẹn bẹ́ẹ̀ o. Èkó nìkan la ti rí ètò ìpé kọ́ máa gbéyàn tó bá sì tí ìdààmú bá òjijì bá dé bá ambulance service, ìdààmú òjijì tó bá dé bá ní Èkó láti rí ká tó débi. Nígbà tá a débi tá a dá kalẹ̀, aláboyún tí ó bá dé bá lójijì níbikíbi á gbé. Àwọn tó bímọ sínú ambulance wa wọn ò dín lẹ́gbẹ̀rún mẹ́wàá nítorí wọn ò dín lẹ́gbẹ̀rún kan sọ́ọ̀lì ẹgbẹ̀rún tó bímọ sínú ambulance wa. Àìmọye ẹ̀mí la dóòlà pẹ̀lú ambulance service wa tí ò dẹ̀ kò lẹ́lẹ́gbẹ́, kò ní ẹlẹ́gbẹ́ tèkó tá àwòkọ́ ṣe kò ríṣẹ́ tó ti wà. A kó àwọn ambulance ibi tó jẹ́ káàbọ̀ ẹgbẹ́ ìdààmú wà. Ibi mẹ́rin la mú tó jẹ́ ibi tí ó gáníkó Ọ̀wẹ́nà gáníkó yìí àfikàn síbẹ̀ yàtọ̀ sílẹ̀ káàkiri àfikàn síbẹ̀ àfikàn sí sẹ́kọ́nà àfikàn sí pọ̀pọ̀ junction àfikàn sọ́nà ìpẹ́tẹ̀lú. Àwọn ibi tí àwọn ìdààmú mọ́tò máa ń ti ṣe ìjàmbá bá tó pọ̀ rẹpẹtẹ bí ìwọ̀n kan tá a ṣe. Àtúwá káwọn ọmọ ní wọ́n ṣe lè fi ìgbọ́ràn àti ìtẹ̀lé ìlànà wọ́n lè fi máa ṣe nǹkan ìgbafẹ́ tó ń pè ní calisthenics. Má jẹ ìtàn ẹ̀ tó bá tó tà ajé ọ̀tá ìdàgbàsókè ìlú lè ní báwo ní Arẹgbẹṣọlá lọ́sùn. Arẹgbẹ́ mi ò fi fọ́nù o. Arẹgbẹ́ ó ní ìmísí Ọlọ́run, ó dẹ̀ rí ìjọba ṣe pẹ̀lú àṣeyàn Ọlọ́run àti ìfẹ́ àwọn èèyàn nǹkan tí mo sọ lé. Thank you very much. It's 2026, and I want you to please assess Ọ̀ṣun for us. So what has improved since 2018, and what has gotten worse? Mi ò kì í fẹ́ pẹ̀lú àtẹ́lú ẹni kankan ṣùgbọ́n bí àwọn àṣìṣe ìjọba àṣọ sí báwọn tó kú ìjọba èèyàn làwa ṣe.
àjọba ìfẹ́ ní wa èmi á sọ̀rọ̀ pàtí lè ṣe ibo ní orí ẹ̀ka àjọba tí ètò ìjọba tí ò fọwọ́ kàn ṣé nígbà tí a débí ìlú tó ní ọ̀nà òsì òun fẹ́ pọ̀ ìlú tó lọ́nà rárá ò fẹ́ pọ̀ pátá máa fi lọ kò wá ń ṣe ìlú nìkan lájọyọ̀ sí a sọ̀rọ̀ sáwọn ìletò bíríìjì márùn-ún ńláńlá la ṣe wọ́n máa ń pẹ̀lú kan ní Jàgbó Jàgbó náà ń pè látàṣẹ environment máa ń sọ wípé táyé bá máa rójú àfi tá a bá sọ̀rọ̀ ní Jàgbó kì í ṣe ọ̀rọ̀ àsìkò yìí o ọ̀rọ̀ àtijọ́ ni òwe àtijọ́ ni pé táyé bá máa rójú o àwọn ará Jàgbó ń bọ́ ń sìn táyé bá máa rójú àfi tá a bá sọ̀rọ̀ ní Jàgbó ìjọba rẹ tó máa sọ̀rọ̀ ní Jàgbó kó tó kúrò bẹ̀ aṣọ̀rọ̀ ní Jàgbó so ayé wa rójú Jàgbó ayé rójú ní gbogbo lórí òwe àtijọ́ ni pé aṣọ̀rọ̀ ní Jàgbó wọ́n máa ń pè nìkan lóyè Àdùnní ní Ifọrọwerọ local government nílẹ̀ sí ti oyè Àdùnní oyè Àdùnní bí òròkú ń pa ìpín ọ̀rọ̀ lè débẹ̀ láyé torí kòtò gírímù kan wà ń bẹ̀ tí ò sẹ́kọ̀ ọ̀gbọ́n lè sọ̀rọ̀ sí àṣẹ afárá ńlá sórí kòtò gírímù yìí tó lé ní o lè ní fọlá láti ìlà dé kọjá oyè Àdùnní dé gbogbo ibi tí àwọn ọ̀pọ̀ yẹ wà kò wá sí kọ̀rọ̀ kan lú ìpínlẹ̀ Ọ̀ṣun tá a sọ̀rọ̀ dé ẹgbẹ̀rún márùn-ún afárá láti tí gbogbo àwọn ibi tí omi ò kí ń jẹ́ káwọn àgbẹ̀ kán lè gbé nǹkan olóko wọn wá sí ìta nígbà òjò tàbí láti lè lọ sóko wọn nígbà òjò ibi tó yọ fi káwọn mọ́ wọn máa dúró sí lẹ́yìn ibi iṣẹ́ sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ láti ṣe afárá sí 5,000 Òṣogbo ló fẹ́ sọ Òṣogbo inú mi dùn bá wàrà Òṣogbo mọ nǹkan tí Ọlọ́run ṣe látọwọ́ wa mo inú mi bọ́ mọ̀ so kí má jẹ́ kí má sọ̀rọ̀ díẹ̀ mo lè lọ máa sọ àsọdúlé pọ̀ máa sọ àsọdúlé pọ̀ kan Òṣogbo mọ̀ pé Ọlọ́run jẹ́wọ́ ara ẹ̀ látọwọ́ wa Ọlọ́run fi ìdùnnú tó ní sóṣogbo kó fi wà látọwọ́ wa látara wa òyìnbó ló jẹ́ ìgbésà pé àbí ìwà ìwọ̀n ni wọ́n ń sọ wọ́n sí bí ọpẹ́ rẹ̀ mi ò mọ peter dé sọ̀rọ̀ léèwé ni ọmọ léèwé ò kì í sanwó wà ẹ́ nígbàtà wà ń bẹ̀ àwa là ń sùn yàtọ̀ sọ́pọ̀ ìmọ̀ àní kò sí bí inú mi ò mọ ètò ìjọba tá a dá sí wọ́n tẹ́lẹ̀ máa sọ pé òun ló dẹ̀ wo ni ò dá mi ò ní pé ìkọ̀kan o mi ò ní ṣẹ́yìn kankan o èmi á sọ yí pé ẹni tó bá ń fẹ́ ìdàgbàsókè fún ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni fẹ́ fẹ́ lọ́sọ́dún fún ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni fẹ́ fẹ́ ìfàyàbalẹ̀ fún ìpínlẹ̀ Ọ̀ṣun ibi tẹ́lẹ̀ tó bá wà ní kan wà o lọ́jọ́ ìsàlám ní èmi finú fẹ́ dọ̀ lẹ́yìn tí mo tọ àwọn àgbààgbà ìlú lọ fi ilẹ̀ ìpè ẹni tó tún lè ṣe ju bá ṣe ṣe rí tí ò dẹ̀ ní tako ìlànà tá a gbé kalẹ̀ ìlànà ìjọba mùtúmùwà ìlànà ìjọba ìdẹ̀kùn ìlànà ìjọba ìdàgbàsókè ìlànà ìjọba ìfọ̀kànbalẹ̀ ni a gbé wá nígbà yẹn mo la fẹ́ dá padà láti ọwọ́ right honourable Nojimdeen Fọláṣadé Salam Ìbálòyè adẹ̀ ìgbà yẹn pé a ṣe jù bá ṣe ṣe lọ àti dán ọ̀tún wò àti dán òsì wò àti rí yàtọ̀ àwa ò ṣe oníṣẹ́ òyòyò àṣẹ alákatakítí àwa láti lẹ́yìn ẹlẹ́dàá láti túnlẹ̀ ayé ṣe ni. ẹ ṣeun èmi ò kọjá lọ sílùú Àbújá látàrí pé ẹ dárúkọ ọmọ yìí sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àtẹgbẹ́ òṣèlú tí ẹ ti jẹ́ alága àpapọ̀ rẹ̀ ní ìsìn ADC African Democratic Congress Ọgbẹni ẹnu mi akọ̀wé àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ gba bí bẹ̀rẹ̀ o orin tẹ́ ń kọ sí gbẹ̀du ẹgbẹ́ òṣèlú ADC lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí akọ̀wé àpapọ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè yìí ń bá yín jò sí torí ká gbàgbọ́ pé
bó ti wà ń líìkì APC lọ́wọ́ à ń gbàǹjà ẹgbẹ́ òṣèlú ADC pé kò sí irú kankan wọn bẹ kán ní ẹgbẹ́ òṣèlú méjèèjì wọ́n bá wọn pé bí ẹ bá ti rí àméjì tẹ́rọ Ọgbẹni Arẹgbẹṣọla tọ́jú akọ̀wé àpapọ̀ Àtíkù Abubakar tọ́jọ́ mú oyè yín sípò ààrẹ wọ́n bá wọn tí wọ́n ti ṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà rí lọ́wọ́ à ń bẹ̀ wọ́n bá wọn tí wọ́n ti bórílẹ̀-èdè tí wọ́n ti bá dáúlà jìnnà lórílẹ̀-èdè yìí Ọ̀gbẹ́ni ṣe báwọn èèyàn àwọn èèyàn rí ẹgbẹ́ òṣèlú ADC gẹ́gẹ́ bí olùgbàlà tẹ́ ẹ pè é fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí. àríṣe láríkà máa bá rẹ̀ mú tí ò bá sàánú kò lè ṣe ní irọ́ ló wà bẹ́ẹ̀ ìlànà òsì agbóbẹ́lẹ̀ nìyà ẹ̀nà àtúntàn àtọ́rọ̀ ara ẹ̀sọ́ ni o àlébù tẹ bá rí inú àwọn tẹ̀ sọ ẹnìkẹ́ sọ tálébù ò bá sí kò lè sí ìdààmú pé ẹnìkan ti wáyé rí náà ṣé bàbá tó ní kí mo fẹ́ jẹ́ kó fẹ́ràn mi sí màá ní mi ò sí ayé lánàá nínú kọ́bẹ̀rẹ̀ nínú pàtàkì alẹ́ ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n kọ́ wa ní àlọ́ kan onífẹ́lá fi kọ́ nígbà àdúgbò píjọ wọ́n ní gbogbo ayé pa ìyẹ́rẹ̀ jẹ àdúgbò píjọ ìjàpá bó ti rọrùn ó nìkan lọ́wọ́ gbọ́n dà sí ilé ayé ilé ẹgbẹ́ ayé bá dá ayé là ṣe pa yìí àríṣe àríkà bàbá mi mú tẹ́bí mò ń sọ yìí nígbà tí mò ń ṣe àwọn tó ń bú mi ń bú kò sí ó lè mọ́rin láyé kórí ẹ̀ má jì wèrè kó ló lè rí kó máa kó sílẹ̀ gbọ̀ngàn kó máa lọ́wọ́ kó wá ní wèrè lẹ́yìn o tó bá ti lè wá ní ayé orí ájì ayé abú ẹ̀ ṣùgbọ́n èyí tó ṣe kó dùn ní pé tó bá kó lẹ̀ ìjẹ́ èyí tó jẹ mọ́ èpè ló pọ̀ jù ní abẹ́sẹ̀ má dùn à nínú bí dẹ̀ wí pé tó bá jẹ́ èyí táwọn fojú rí ni ò tẹ́ náà dẹ̀ fojú rí ọ̀pọ̀ ìfọ́lọ̀ ọ̀gá ni nígbà kan náà gbé yàn lórí tiẹ̀ tí ó rẹ̀ tábà kí o. ṣe ẹ lè pé lọ́wọ́ tá a wà yìí ẹgbẹ́ òṣèlú yín ADC ṣe ẹ lè sọ ẹni jọ̀bọ̀jọ̀bọ̀ lápátá ẹ lè fi dá sàmú kíọ látàrí ètò ìdìbò ọdún 2027 tí ń súnmọ́ wa dẹ̀dẹ̀ Ọ̀gbẹ́ni. sọ́kùn máa ń kọrin wọ́n máa ń fún wọn ní kọ́ púpọ̀ orí ó púpọ̀ tó sọ̀rọ̀ yẹn orí tó atọ́kọ̀ mi lọ pé ADC ló gbòde gbogbo alátakò kọ́kọ́ ṣẹ́gbẹ́ ọ̀rọ̀ kó jù bẹ́ẹ̀ lọ inú àwọn ọ̀gá yóò nílò àwọn ní mo ṣe polówó tí mi ò ní polówó tí mi ò sanwó fún yà fílẹ̀ pé àwọn alágbòde kò sẹ́tọ̀ ìbò ló ti fẹ́ ta ló fẹ́ ó fẹ́ kí n sọ̀rọ̀ tó yẹ kí n sọ mi ò dẹ̀ ní sọ àwọn ló wà ń bẹ̀ kó àwọn tó bẹ̀ kó wọ́n mọ̀ kó wà ló wà ń bẹ̀ wọ́n mọ̀ ìgbóná fẹ́ gbà láyé pé wọ́n rọ́nà lọ ní ṣé gbogbo ìtọ́ ń ṣe wọn máa ṣe èèyàn kan ràn lọ yẹ má tiẹ̀ mo ṣàmù ìpọ̀ aláwọ̀ ń bẹ̀ ṣá aláwọ̀ ń bẹ̀ ADC náà wíbi ọ̀gá. All right, sir. You're a key leader in the ADC now, sir. What's your vision for other ADC governorship candidates, Right Honorable Najim Salam? How will ADC govern the governance? How will it be different from other parties? As a matter of fact, I said it to you, but let me don't say it to me. We brought in what is called PFG, People Friendly Government, in 2010, 2018, and it was manifest. Without a doubt. We are returning people-friendly governance. A government that is there for nothing but the good of the people. In all ramifications. That's what we promised. That was what we delivered in 8 years. That is why we are the doyen of the people up till now. We are returning that type of government. A government that has no other reason to be there than to ensure that the good of the people is pursued with not just mere commitment, with zeal and vigor. That's what we are bringing. We are reviving the essence of governance. The governance has meaning, has reason. Security is number one. When we were here, there was no insecurity. There was no insecurity in the towns. There was no insecurity in the villages. There was security on the farms. Everywhere was peaceful. We arranged and organized governance and systems that guaranteed peace, security and stability everywhere.
the details cannot be given within the time we have. I've circulated material to you. I want to do it again. No aspect of governance was left unattended to. Our government was not just limited to one aspect of government. We addressed all aspects of governance. It was a comprehensive governance system. We revived people. Let me repeat it because it's deserving of repetition. We revived all farm settlements. We created new farm settlements. We provided huge financial support to farmers, to market people. We created a microfinance agency where we pumped in 5 billion naira to support people, micro business people, enterprises, small enterprises, and so on. Which aspect of governance did we not touch? We have visited all eight general hospitals in Osun. All. We went to the United Nations UN Habitat to do 8 structured plans for the old and famous towns in Osun. All of the structural plans that are there, that everybody is looking at. We created government estates. And what aspect of governance did not touch? We supported LSW. They were well organized and controlled. We supported the other region. I don't know. I say, if I go out now, just leave it there and follow me to the outside. Within 5 minutes, the entire community will be all roused up in my presence. So, we want to return the government that will be solidly committed to the welfare, well-being, and peaceful communal existence of the people of Osun, and by extension Nigeria. Tá a wá gbé fátẹ̀ lónìí, tá a bọ̀ pẹ̀lẹ̀ léèrè, pẹ̀lú mẹ́tò òdìbò sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, à ń súnmọ́ ọjọ́ ń súnmọ́ wa. Ọ̀gbẹ́ni, pẹ̀lú bí nǹkan ti rí nípínlẹ̀ Ọ̀ṣun, bí nǹkan dé tó lágbọn ètò òṣèlú. A wá bí fálẹ̀rẹ̀ àbọ̀ pẹ̀lẹ̀ léèrè, sáà lè sọ pé ẹgbẹ́ òṣèlú yóò jáwé olúborí. You can go and ask for it. For me, I'm not in any way against Oracle. But my faith does not rest in it. I work with what is called modern analysis and opinion poll. From the polls, from the surveys, analysis done so far, the 2 parties that have name are so that's truth. One is hell-bent at manipulation. The other wants to capitalize on his achievement in court. We are predicating our success on the undisputed achievement and performance of our government, which are enduring. They are there. And we are so sure that the people know who their real friends are, who their lovers are, who their sympathizers are. People who really want their welfare, who are there for nothing and their well-being and their security. So, based on that, and suppose we get abundantly from God Almighty, we have no doubt in our mind that we are going to win. And the only thing I want you, the press, to support is so simple. Keep on clamoring for a free and fair process. With a fair and fair credible election, my candidate, my party, will be victorious at the polls on the 15th of August, 2026. Okay, so do you see ADC as a third force, and do you believe Nigerians really believe in third force? That's your own lingo. We are the only force. Exactly. You are the main force. Your third, second force, I don't understand. We are the main force because we have God with us. These are the reasons. One with God is what? Majority. It's your own lingo. Third, second force. What is my reason to that? When I came here in 2004, nobody gave me any chance. The incumbent even said that there was some other party then. Did we defeat that party? So we defeated the party.
So your classification of first, second, first, we are the main principal and only force in Osun and Nigeria. Ẹ ṣeun. Ń béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ẹ jẹ́ ń béèrè ìbéèrè yìí o. Tó ṣe pàtàkì kí n béèrè. Ẹnu onípọ̀n náà la sì ti gbọ́ pọ̀ ń. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa mọ́nímọ́ní mọ̀ọ́yàn bí ẹ ti pa lówe. Ó tó ṣe bí òwe. Wọ́n pé gbogbo ìgbà tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n bá ń ṣèpolongo òbò tí wọ́n máa ń sọ pé ẹgbẹ́ òṣèlú wọn yá ìyọ̀dá olùgbàlà Nàìjíríà àwọn òwòye kan lágbọn ètò òṣèlú wọ́n máa ń gbọ́ wípé ìjà ló dé lóríjòwé o wọ́n pé ẹnu tẹ́ ti pé adégúnrégé fún ààrẹ Bọ́lá Tinubu lẹ fi pàdé ògún wọn ní ìsìn pé ọ̀rọ̀ yín olóṣèlú kò ṣeé tẹ̀lé ìkan gbogbo yín wípé ẹnìrìn kan gbà tí olóògbé Muhammadu Buhari tó wà lórí àlééfà pé ẹ lọ sọ́dọ̀ Sultan Sokoto pẹ́ẹ́pẹ́ yìí ni mùsùlùmí òdodo pé ààrẹ Bọ́lá Tinubu kìí ṣe mùsùlùmí òdodo pé ẹ fẹ́ wọn ó gbé fún ààrẹ Tinubu gbà náà gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni kí lè rí sọ̀sọ́rọ̀. Ọ̀rọ̀ méjì ló dàpọ̀ yìí wọn ọ̀rọ̀ méjì ló dàpọ̀ máa dẹ̀ dáhùn méjèèjì kan ó sọ pé ṣé àtúwà ṣe ń ṣe àtúwà bá sọ̀rọ̀ yẹn ní Ọlọ́run ló ń fi hàn ju ẹ̀kọ́ ló fara ẹ̀ ju wọ́n dẹ̀ sọ pé òdàlù ní ṣèlú bá ṣe ń dàgbà ṣe ń ṣe bá jẹ́ pé nǹkan rí ogún régé bó ṣe kó rí ni kò ní sí àpá ẹnu àwọn bàbá wa àwọn àtẹni wọ́n ní kọ́nù kọ́ àwọn àtẹni wọ́n ní kọ́nù kọ́ máa dẹ̀ ṣàlàyé àwọn máa ń fi òye àpèjúwe méjì wọn tó yẹ ká wọ̀ pé kò ń ṣe bí nìkan lọ̀rọ̀ yìí ti máa ń dẹ̀ nílẹ̀ Turkey tí wọ́n kó wà ń bẹ̀ ọkàn yẹn tó lídẹ̀ Erdogan tó wà ń bẹ̀ ń sìn ọmọlẹ́yìn ọkàn wọ́n tó rí pé bí ọkàn ṣe ń ṣèjọba kò bá lànà tó ń kó lẹ́yìn ẹ̀ municipal Istanbul municipal leader ni Erdogan jẹ́ ń gbà yẹn nínú ìjọba ọkàn wọ́n tó rí pé bí ọkàn ṣe ń ṣèjọba ẹ lọ wo ìtàn tí mo sọ yìí nínú ẹgbùgbù rẹ̀ wọ́n ti pé kò tẹ̀lé ìlànà tòun ó yẹra fún ó ṣe tiẹ̀ nígbà tó máa dìbò Erdogan ni àwọn aráàlú máa dìbò fún àkọ́kọ́ nìyẹn ṣùgbọ́n ètò wa sọ tó kàn sọ oríṣiríṣi ni àwọn ẹ̀dá tó lọ láti láyé ó dá lóríṣiríṣi àwọn kan wà èyí tí mo pàápàá nípa ọ̀sẹ̀ náà wọ́n ní wọ́n pé wọ́n máa ń gbé káàkiri àkọ́kọ́ mi ò dé Sókótó kí n tó da mínísítà mi ò sí kó tó lè kí n tó da mínísítà mi ò sí kó tó lè kí n tó da mínísítà mi ò débẹ̀ nígbà tí mo da mínísítà tí mo láti lọ ṣe iṣẹ́ kan lórí ọ̀rọ̀ ipò mi ní mo sí kó tó jẹ́ around 2022 ó kọ́ lókọ̀ tí máa kúrò ní lọ́sọ̀kòtò mi ò dẹ̀ ní àǹfààní àti resort time ju ìgbà tó ẹgbà yìí lọ gbogbo ẹ̀ tó bá súnmọ́ mi á mọ̀ pé tí ìgbà tí mo sọ pé ó tó gẹ́ pẹ̀lú ẹni tí mo bá ṣe ká tó ní àpá ẹni kò sígbà tí mo sọ láyé rí pé òun ni mo fẹ́ òun ló tọ́ tó yẹ láti ṣe ààrẹ Nàìjíríà mi ò borí mi ò bá lọ́gbọ̀n ṣùgbọ́n káwọn ìwà fẹ́ báyìí jẹ́ ìsọkúsọ ọ̀rọ̀kọ́rọ̀ èyí tó sì mẹ́rin máa sọ káàkiri ní fún ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ̀ ṣe lórí sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ kápọ̀ sọ pé irọ́ tí ò sóòótọ́ kọ̀ọ̀kan bẹ̀ ní ìtura ní èkéjì ọ̀dọ̀ tó sọ irọ́ tí ò ní òótọ́ kọ̀ọ̀kan bó ṣe kò kéré mu nínú irọ́ yìí ẹ̀fẹ́ kó wá mọ̀ jù bẹ́ẹ̀ lọ o ẹjọ́ ti lọ lọ́hùn kó mú àwọn ẹ̀rí wá pé òun ló ń sòótọ́ ìlú ló ń parọ́ irọ́ tí ò fẹsẹ̀ múlẹ̀ rárá yìí kò sóòótọ́ kọ̀ọ̀kan bẹ̀. Ẹ ṣeun. All right, thank you very much. If you're just tuning in or you're just watching us, this is the moment with Ọgbẹni Rauf Arẹgbẹṣọla. We'll put the studio line shortly, or should I put the studio line now? The studio line is 0906
476-6497 is the studio line to ask you a question from Ọgbẹni Rauf Arẹgbẹṣọla. 0906-476-6497. Please let's be civil with questions. Thank you very much. Ẹ ṣeun, ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò rèé pẹ̀lú Ọgbẹni Rauf Arẹgbẹṣọla. Ẹja lọ ní báyìí kó tiẹ̀ tó di pé ń béèrè kan tó kù wájú mi. Ẹja fàyè rẹ̀ káwọn ará ilé ó dá sí nọ́mbà tẹ́sí pè sí rèé 0906-476-6497. Ẹ dákun bẹ́ẹ̀ bá pè wọlé àfi ọ̀rọ̀ àlùfànṣá yálà sẹ́nikẹ́ni. Àwọn tí ìṣèlú ṣèjọba lé wa lórí àlejò tájọ wà ń bì tàbí èkánlú kankan ẹ dákọ ìbéèrè kẹ́ lọ san sórí tẹlifíṣàn. Ẹ ṣeun. Ẹ ṣeun o. Ẹ ṣeun. Ìgbà tẹ́ ẹ wọ́n rí lóde ní táàbù gbogbo àwọn èèyàn sọ pé aṣọ ẹ̀sọ́ wọn àtúnṣe orílẹ̀-èdè ká tó di ẹ̀dá ṣùgbọ́n ìbéèrè kan tẹ̀lé fẹ́ béèrè ní wípé kí wọ́n dá ẹ ti wà ń bẹ̀ ẹ ṣì wà ń bẹ̀ ó yá. Ẹ ṣeun nọ́mbà tẹ́gbẹ̀ sí rẹ̀ 0906-476-6497. Hello. ẹ̀ka kan. Ẹ ṣeun. Orúkọ mi ni Tèmídayọ̀ Adéoyè láti ilé ìdìbò. Ẹni ṣó ń bẹ̀. Mo fẹ́ béèrè lọ́wọ́ gómìnà wa kẹta Ọgbẹni Rauf Arẹgbẹṣọla. Lákòókò mo kí wọn pé wọ́n kú ọjọ́ mẹ́ta. Ìbéèrè tèmi fún wọn ni pé kí ló fa ìyapa láàrin àwọn àti Aláàjì Mọ̀ṣúù Adéò láti ìlú yìí tó jẹ́ akọ̀wé àgbà fún wọn ìjọba wọn láàrin ìjẹta. Ẹ ṣé. 0906-476. Hello. Hello. Ẹ kú ètò. Ẹ ṣeun. Mo kì í sí ọ̀gá àwọn Arẹ́gbẹ́ṣọlá fẹ́ bí wọ́n sórí ètò. Ẹ dákọ yín àti ibi tẹ́ ti ń pè. Olúwafẹ́mi Àjàyí láti Ọ̀kẹ́ni. Ó yá. Ẹnu mi tó tí mo pè wọlé tí fóònù mi sì wọlé lákòókò tí bàbá ìwà bẹ̀. Bàbá Arẹ́gbẹ́ṣọlá, the best of the best governor in North Ọ̀ṣun State. Lẹ́yìn bàbá àkàtì tó kọ́ international secretariat trust of the Africa. Arẹ́gbẹ́ is the second person. So òun ló la ọ̀sùn lójú o. Òun ló la ọ̀sùn lójú iṣẹ́ tí Arẹ́gbẹ́ ṣe lọ́sùn yìí. Mi ò tí ì lè fẹ́ tí ó ṣe iṣẹ́ níwájú ọlọ́run àtẹ̀sùn báà. Ìbínú tán wá bínú tán fi kó ìlú ẹgbẹ́ yìí ò yé mi. Ẹgbẹ́ ọ̀bà Arẹ́gbẹ́ kílẹ̀ bí kílẹ̀ gbò ibo lẹ̀ ń lọ kílẹ̀ tó wáyé ayé kílẹ̀ fẹ́ mú lọ kẹ́ẹ̀sì bínú kò ní. Ẹ ṣeun. Kẹ́ẹ̀sì dúró sílẹ̀ gbẹ́yẹ̀ pẹ̀lú. Thank you very much. 0906-476. Hello. Ẹ jẹ́ àgbà bíi díẹ̀ sí kí wọ́n àgbà bíi méjì sí kí wọ́n tó dáhùn. Ẹ ṣeun. Ó yá ẹnì ṣó. Mo kí bàbá wa Ọ̀gbẹni Arẹ́gbẹ́ṣọlá lágbára ọmọ rẹ̀ ní gbogbo ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ fẹ́yìntì olùdókòwò tí mo sọ̀rọ̀ ọ̀làdẹ́gbẹ́ báyìí. Lóòótọ́ lọ́dọọdún gbogbo àwọn iṣẹ́ tẹ̀ ẹ́ ṣe ìrẹ́lẹ́bìrì àríṣẹ́jú. Wọ́n èdè tí wọ́n lọ lọ́gbọ̀n mọ́ láǹfààní àti báyìí sọ̀rọ̀ lónìí. Ẹ̀sẹ̀ orúkọ tí ń bẹ nínú ọkàn mi bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ ní ọbẹ̀ sọ́jáde lórí bí mùsùlùmí tí. Wọ́n pé é dé fún kí wọ́n ń yọ nínú owó oṣù mẹ́rin náà wọ́n ti fẹ́ ìjọba. Nígbà tẹ́ǹfà sálárì yẹn, ìtàgbẹ́gbẹ́ ìfẹ́ cooperative yẹn máa sálárì wọ́n á yọ mi ìbàdàn. Ìjọba ní wọ́n gbẹ́sẹ̀ lé. Lẹ́yìn ìyẹn owó ìfẹ̀yìntì ní ọ̀yẹ́ kí n gbà tí mo bá bẹ̀rẹ̀ ìta. Ẹni tó ní owó ìwé lóṣooṣù àti tẹ̀mí àti tìní ẹ̀rọ àwọn ìjọba ní ẹ̀rọ ọjọ́ ìyàwó pírẹ́pẹ́. Ọ̀nà méjèèjì yẹn ó ní ilé ìjọba ṣùgbọ́n mo fi dání dèjè ẹni nífẹ̀ẹ́ ní púpọ̀. Ọlọ́run tí wọ́n máa tọ́ máa ṣe. Ẹ ṣeun. Ẹ dákun bẹ́ẹ̀ bá pè wọlé ẹ bá máa ṣe ń pa pàpà ẹ bá ṣe ń fẹ́rẹ́fẹ́ bí àtíkè ìrọ̀lẹ́ torí àwọn míì tí wọ́n fẹ́ pè wọ orí ètò ẹjẹ́ àgbáyọ̀ kan sí kó tó di bá fọgbẹ̀ni Arẹ́gbẹ́ṣọlá láàyè láti dáhùn àwọn ìbéèrè tẹ́ ti béèrè ti pìtì múlẹ̀. Ẹ ṣeun wo ta lọ́wọ́ àbẹ̀. Hello. Ẹ ṣeun.
orúkọ mi Ṣẹ́gun Ọ̀kúnlọ́lá láti ilé Òṣogbo. Ọya kí n béèrè yìí. Mo kí bàbá wa Arẹgbẹṣọlá, Ọlọ́run bá dá àwọn tí ẹni wọn á gùn lágbára Ọlọ́run. A dúpẹ́ fún iṣẹ́ náà ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nítorí bàbá yẹn ó gbìyànjú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àkáǹtì nàmbà tí mo lò lóde báyìí láti gba oúnjẹ bàbá Arẹgbẹṣọlá yẹn ló ti fún mi. Mi ò sí lé gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun lè gbàgbé bàbá Arẹgbẹṣọlá. Ọlọ́run àkọ́kọ́ yẹn àdúgbò ọ̀hún tí bàbá wa ìmọ̀lẹ́ àti àníbẹ̀rù púpọ̀ púpọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun kí àwọn náà kọ́mọ́ kọ́kọ́ àwọn àkóyawọ́ kọ́mọ́ ògùn ẹgbẹ́ kankan láti mú ìmọ̀lẹ́ sí pọ̀ fún wọn torí a ní nínú ìgbé wọn díẹ̀ tó bá níbẹ̀rù púpọ̀. Ẹ ṣeun. Ẹja kọ́kọ́ dáhùn ẹni tó sọ ìtẹ́yìn sọ ló síkú ó lé mi ló kúrò ní ẹgbẹ́. Àjàyí Ọ̀kínní kò sóòótọ́ bẹ́ẹ̀ wọ́n lé mi kúrò ní ẹgbẹ́ ni o. Ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. Wọ́n lé Arẹ́gbẹ́ àtàwọn ìjọ kúrò ní ẹgbẹ́ ni. Kọ́kọ́ bí ẹ̀mẹ́wàá ló fẹ́ lé mi wọ́n kọ́ lé mi nínú ẹgbẹ́ ní wọ́ọ̀dù mi ò dá wọn lóhùn. Wọ́n jọ ń kúrò lẹ́gbẹ̀ẹ́ kí máa tó máa lọ ní wọ́ọ̀dù mi ò dá wọn lóhùn wọ́n pé wọ́n lágbára àti ṣe bẹ́ẹ̀. Local government ní yọ mí mi ò dá wọn lóhùn mi ò kúrò. State náà yọ mí lẹ́ẹ̀mẹ́ta ní state yọ mí jẹ pé àwọn ti yọ mí pé mi ò sínú ẹgbẹ́ wọn mọ́ mi ò dáhùn. Ní 2024 kọ́ ni ọjọ́ 25 ló wá kọ lẹ́tà sí mú lẹ́tà sí lé sí pé tó alẹ́ ẹni láti bẹ̀rẹ̀ lókè ò dáhùn àwọn akọ́lá ṣe sí pé o sọ ẹgbẹ́ wa mọ́ àwọn ló ní kí kúrò ní ẹgbẹ́ o èmi kọ́ ló kúrò ní ẹgbẹ́ o. Àjàyí Ọ̀kínní ìjọ wà mí pé òbínú mo ní ìyapa ẹnu pẹ̀lú wọn nínú ìṣèjọba wọn àti ètò ìgbékalẹ̀ wọ́n ṣe ń yan ọmọ òye mo ní ìyapa ẹnu pẹ̀lú àwọn olórí ẹgbẹ́ wọn mi ò kúrò ní ẹgbẹ́ ló ní kí n kúrò ní ẹgbẹ́ ló lé mi pápá wọn lé mi kúrò ní ẹgbẹ́ ọlọ́run lé wa kúrò ní ayé. Ẹ dákun. Àwọn àtẹ̀lé àwọn ọlọ́run pé tọ́lọ́run bá ti mú wa kúrò ní ayé agbọ́dọ̀ sì fẹ́ ọlọ́run bó ṣe rí nìyẹn. Ó dẹ̀ jù pé tí wọ́n ní kí n tẹnu bọ̀ kò sáàkóta máa fi sọ́tàn ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n kókó ni pé Arẹ́gbẹ́ kọ́ ló bínú kúrò ní ẹgbẹ́ o àwọn tó lẹ́gbẹ́ lórí pé Arẹ́gbẹ́ àfẹ́ mọ́nú ẹgbẹ́ àti gbogbo ọjọ́ kọ́ńtẹ̀ tó dé mi lọ wọ́n ti gbogbo àwọn sàràkí tó dúró tìbí tó ń lọ wọ́n ti lé wọn lọ so òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn o Àjàyí Ọ̀kínní o ṣé o máa padà sí ìbéèrè àkọ́kọ́ pé Fúlàní ibo làwọn aṣebi òsí ibo ni àwọn èèyàn bí òsí mi ò mọ̀ ṣé mo ka ìtàn obìnrin kan tó àtọmọ ẹ̀ tó lọ pa àfẹ́sọ́nà ọmọ ẹ̀ ọmọ Ọ̀ṣun tiẹ̀ níwọ̀n Yorùbá ló ṣe torí pé àwọn kan fi ọmọ ń ṣe èèyàn ń ṣe oògùn owó tó dẹ̀ pọ̀ lára Yorùbá tó túmọ̀ sí pé gbogbo Yorùbá ló ń ṣe bẹ́ẹ̀ ni. Nígbà tá a jẹ́ olùdarí alákòóso ìjọba ń bí ṣèbí Fúlàní wà lára àwọn tàjọ ń dẹ́kun ìwà àbàjẹ́ àwọn Fúlàní tó ń ṣe kàtàkàtà ń bí ń gbà ní. Agbé ìgbìmọ̀ kan dé láti rí i pé kò sí ìdààmú láàrin àwọn bòròró pẹ̀lú àwọn bòròró ni àwọn tó ń ṣe ìjàmbá ìjù àti Fúlàní tó ń dẹran tó wà lọ́dọ̀ wa adẹ̀rí ṣe ẹ má jẹ́ ká máa ṣe lẹ́yàmẹ̀yà Ọlọ́run ti dá wa pọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ayọ̀ àwọn tí ẹ jẹ́ ayọ̀ kàńdá kúrò nù rẹ̀ sí bó ṣe wà lókè ló wà ń sàlẹ̀ bí àwọn tí ò dá ṣe wà láàrin àwọn Yorùbá ló lọ́wọ́ lára àwọn Fúlàní ẹ jẹ́ ká parúpọ̀ ká bá àwọn tí ò dá àwọn Fúlàní wí káwọn nípa àwọn òjò àwọn Fúlàní ò dá ẹ má jà ṣe bẹ́ẹ̀ kò dáa torí ìwà àbàjẹ́ kò kú síbì kan o olóṣèlú olóṣà o fún ọdún bí ọdún méjì ló fi dà wá láàmú nípínlẹ̀ Ọ̀ṣun àwọn tẹ́nì yẹn ń gbọ́ lọ́wọ́ ẹ̀ ní òkè fí àkáwọn tó padà wákàtó lè kúrò bí wọn ò lè gbàgbé ìdààmú tó ṣe fún wọn Yorùbá kọ́ nígbà yẹn ẹjọ́ torí ọ̀dọ́ ẹ̀ báyẹ̀ kan tì wá láti jọ́ ta ara wa tá a bá fìfẹ́ bára wa lò á lè yọ àwọn kàńdá ní gbogbo ẹ̀yà tó wà á lè wọn kúrò láti lè rí sinmi àti mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà àti mú ìfẹ̀yàbalẹ̀ ààbò kò túmọ̀ sí ká léra wa kúrò láàrin ara wa nù ìfẹ́ àti ìbáṣepọ̀ tó lálàáfíà ni ó lè mú ìrọ̀rùn bá gbogbo wa torí gbogbo wọn kọ́la ní níbí gbogbo nǹkan kọ́la àwọn òní lọ́hùn tá a bá lè fi ọwọ́ wẹ ọwọ́ tàbí nífẹ̀ẹ́ ara wa
tá a mú àwọn tí ò dáa kúrò lára ara wa tá a lọ pa sí tí lọ pamọ́ sí àlàáfíà àjọba ìdìbò àjọba ọrọ̀ ajé wa arúgbọ́gbọ́ bí ẹ̀ ṣe rí nìyẹn. Adéoyè Èjìgbò ṣéwù òkò gbàgbọ́dọ̀ ṣe tóní nígbà tá a mú ṣéwù ní 2022 inú ẹ̀dùn gbà yẹn nígbà tá a mú oyè míì sí olóhùn gbà ó tán àbájá olókòrò lọ́wọ́ abẹ́bẹ̀bẹ̀ olóhùn gbọ́ ni ọ̀làlẹ̀ convention bó tiẹ̀ ṣe sọ mọ̀ pé ìjọba kọ́ ló ń ṣètò tó sọ yìí àwọn òṣìṣẹ́ ìjọba ló ń ṣètò tó sọ yìí kò sí bó ṣe lè mú bóyá wọ́n yọwọ́ ẹ̀ wọ́n yọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ nínú ìbò ìforíjì mi ọ̀dọ̀ àforíjì wọn náà Ṣẹ́gun Òṣogbo òkàrí ìdarí ó kàn kí mi rẹpẹtẹ ń tiẹ̀ lóde sọ èyí tí ó dùn mọ́ ẹ̀ ó yẹ ẹ̀sìn ní ẹ̀ tí bá pè é sí wà dáhùn ó yẹ àmì ìdáwó ṣe ọlọ́run ló tiẹ̀ adúgbò lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ nífẹ̀ẹ́ wa ọlọ́run nífẹ̀ẹ́ náà. Okay, it's time for us to go. We really appreciate our guest on the show this morning. Thank you very much, sir. For your final message to voters in Osun State. Well, I want to sincerely and deeply appeal to all our people. You have seen the difference between a government that is divinely inspired to serve you, the good God of Osun State. It's my desire to appeal to you to extend the love, the passion, and the commitment you have for our decision to support the aspiration of Right Honorable Dr. Nojim Dean Ifọrọwerọ Salam Iwaloye of the ADC, the party that promotes collaboration, that promotes engagement, that promotes happiness, because you cannot be sad and shake anybody. Handshake is our sign and it's our symbol of governance. We believe in engagement, in collaboration, promotion of joy and happiness. Support us, and we are going to return the government of God, the people-friendly government. I thank you for your enduring support. Thank you. Ẹ ṣeun ẹ̀yin èèyàn wa nílé ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọ̀gbẹ́ni eléyìí ní láti mọ gé pété láti mọ daṣọ bòtàgé àwọn kó tó di pàmò lọ kí ni ìmọ̀ràn yín fáwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́tò òdìbò ṣe ń bọ̀ yìí àjọ INEC àwọn èèyàn ìlú lápapọ̀ kó tó di pàmò lọ. Ó ṣe olóòtú Ọlọ́run nípa làákàyè rẹ̀ ó dàpọ̀ wíìlì wọ́n ní pé ẹ̀yin aráàlú lẹ́nu tó ń bọ̀ yìí INEC olùṣètò ìdìbò ní òun kọ́ ló ní ìbò àwálà ni ẹ jẹ́ ká finú fẹ́dọ̀ ká fi mú ọmọ òye tí ọkàn wa yọ́nú sí pé òun ló lè ṣe ìjọba ká mú ayé ìrọ̀rùn ayé ìfàyàbalẹ̀ ayé ìdàgbàsókè bá wa ọkùnrin dẹ̀ balẹ̀ yìí pé ìjọba tá a ṣe ní fún ọdún mẹ́jọ ní 2010 sí 2018 òun sì ìjọba tí ó tó fọkàn tán ò tó tó gbára lé fún ìdàgbàsókè ìfọkànbalẹ̀ àti gbogbo ọrọ̀ ajé ìjọba náà ni mo dẹ̀ ló dẹ̀ padà wá ń sìn láti ló fẹ́ padà wá láti ọwọ́ Dr. Nojim Ifọrọwerọ Salam Iwaloye ọmọ ẹgbẹ́ bọ́ọ̀ lọ́wọ́ kí n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ àjùmọ̀ṣe ẹgbẹ́ tó gbà yí pé a gbọ́dọ̀ bára wa ṣe ni láti lè rí ojúlórí Ọlọ́run ẹgbẹ́ tó lọ́run gbé kalẹ̀ ó rọ̀ wá ó bẹ̀ wá jàdújàgbọ́n kọ́ lọ́rọ̀ yìí o ẹ jẹ́ a múra láti dìbò fún ẹgbẹ́ ADC bọ́ọ̀ lọ́wọ́ lọ́jọ́ karùn-ún oṣù kẹjọ ọdún yìí kí a lè jẹ́ kí ká ìdá ìjọba Ọlọ́run padà nípa àwọn olùkóhùn padà kí ọ̀rọ̀ wa lè jọ kí ààbò lè padà kí ìrọ̀lọ́gbé lè padà ọrọ̀ ajé wa tó lè pọ̀pọ̀ jù ọ̀rọ̀ àgbàbẹ̀ fún àìṣe o. All right, and that brings us to the end of this special edition of the Morning with Ọgbẹni Rauf Arẹgbẹṣọla. It has been very engaging conversation, and we sincerely appreciate our guest, Ọgbẹni Rauf Arẹgbẹṣọla, for taking time
and also sharing his thoughts on the issues that matter to the people of Osun State and Nigeria. We also like to say a big thank you to all the radio stations that joined us: Reef FM 91.7, OSBC, Osogbo Fresh FM, Osogbo Unique 103.1 FM, Crown FM, Ijebu. My name is Crown FM, Ile-Ife. My name is Adeyinka Oladojo, and also to our broadcast crew, I would say thank you very much for joining us on the program this evening. Ẹ ṣeun púpọ̀ tí ẹ bá wa gbọ́ ètò yìí, ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọ̀gbẹ́ni Rauf Arẹgbẹṣọla. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tájọ kó mísánmísán ètò ọ̀hún, àwọn amójú ẹ̀rọ tí wọ́n wà nílé inú lékún fọ́fọ́ lọ́sàn-án tòní, ilé-iṣẹ́ Crown 101.5 FM Ilé-Ifẹ̀, Unique 103.1 FM ìlú Iléṣà, Rave 91.7 FM ìlú Òṣogbo, àtàwọn ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ mi tí wọ́n darapọ̀ mọ́ wa yálà lórí ẹ̀rọ ayélujára ni tàbí ìgbóhùnsáfẹ́fẹ́. Ẹ ṣeun púpọ̀ púpọ̀, adúpẹ́ púpọ̀ náà lọ́wọ́ ọ̀gbẹ́ni Rauf Arẹgbẹṣọla. Àjíǹde ara ọmọ ìjẹ́ o, a mọ̀ rí yín bá. Èmi lọmọwọ́ mẹ́kún ọmọ pátákó rẹ̀ kẹsàn mi lé ẹ̀mẹ́fọ́ omi àtàn. Bẹ́ẹ̀ bá pè mí lọ́mọ bàbá tíṣà ìgbà pẹ̀kín rẹ̀ kí ara mi ló ṣe jọ ṣùà. Ọmọ adé ni pẹ̀kún ló pọ̀ tèmi. Á pàdé ńgbà mí o, á jọ fa ìkúdẹ́gbẹ̀rà. Ó dìgbà kan náà.